lẹ́yìn ọjọ́ márùn-ún lọ́dọ̀ àwọn ajínigbé àwọn mọ́kànlá tí wọ́n máa jí gbé má gbòmìnira ní Kwara amàdúpẹ́ fọlọ́run ọba o wọ́n ní ẹni tí ó ròyìn ogun kò mà ní kú sógun ọ̀rọ̀ yìí mà ló ṣe mọ́ àwọn ìyálọ́jà mọ́kànlá kan pẹ̀lú ọmọ ọdún méjì kan o táwọn ajínigbé mà jí gbé lọ́nà àjàṣẹ́ èpo sí òkè ọdẹ ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódò ní ìpínlẹ̀ Kwara ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2024 yìí mà ní tí wọ́n sì wà lákàtà wọn fún ọjọ́ márùn-ún gbáko ṣùgbọ́n tí wọ́n ti gba òmìnira láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun Tuesday mọ́ni ọjọ́ 21 oṣù karùn-ún yìí àwọn oníròyìn gbọ́ pé àwọn ìyálọ́jà ọ̀hún ó ní wọ́n lọ tajà lọ́jà ìlú kan tí wọ́n ń pè ní òkè ọdẹ níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ṣùgbọ́n o nígbà tí wọ́n máa ń darí padà bọ̀ wá sílé ní nǹkan bíi aago 6 sí 7 alẹ́ ó ní àwọn agbébọn náà ó ní wọ́n mà dá wọn lọ́nà o tí wọ́n sì kó gbogbo wọn wọnú igbó lọ lẹ́yìn ìgbìyànjú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá àti fìjìláńtẹ́ ó ní wọ́n mà dóòlà wọn ní ọjọ́ ajé Monday ogúnjọ́ mọ́ni oṣù yìí o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara DSP Èjìrẹ́ Adétún Adéyẹmí ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 21 oṣù karùn-ún yìí ó ní pẹ̀lú akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò ìyẹn ọlọ́pàá àti fìjìláńtẹ́ àwọn mà ti dóòlà àwọn arìnrìn-àjò 12 kan tí wọ́n jí gbé lọ́nà àjàṣẹ́ èpo sí òkè ọdẹ ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara wọ́n ní wọ́n sì ti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn báyìí o àti pé wọ́n ti gbé àwọn tó mọ̀ farapa lásìkò náà lọ sí ilé ìwòsàn general tó wà nílùú Ìlọrin kọmíṣánná ọlọ́pàá ní Kwara Victor Ọláìyá ó ti ní gbogbo àwọn tó mọ̀ hùwà bàjẹ́ náà kò mọ̀ ní lọ láì jìyà ìṣẹ̀wọ̀n bákan náà ló wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Kwara kí wọ́n máa wà ní ojúlá alákàfin sọ́rí òun ní tí wọ́n bá ti ṣàkíyèsí ìwà ìtọ́ lágbègbè wọn kí wọ́n tètè yára fi tó àwọn agbófinró létí o kọ́lọ̀ ń dákun kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀‐èdè Nàìjíríà Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yín ẹ ṣé púpọ̀ tí ẹ ń wo Ẹ̀yà Yorùbá TV o.